Kindly subscribe to our YouTube channel. See how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. I will kill him. And that's all. Síbẹ̀síbẹ̀ ò tí ì lọ náà ni. Bẹ́ẹ̀ni dájú. Ṣé ẹ pọ̀ níṣẹ́ òjì mi mọ̀ tó ti lọ? Ọ̀rẹ́ dájú. Kúlẹ̀ náà wà tí ì lọ. Dájú yẹn tí ì fún mẹ́rin kan ní sá. Ọmọ dáadáa. Yóò ní wá ní tẹ́yìn ní ìbá fún ẹ̀ gan o. Bóyá kẹ́ pọ́ kí lọ ṣẹ́. Wà á lọ ṣẹ́. Bẹ́ẹ̀ni dájú. Wà á ṣẹ́ ṣẹ́yìn. Bẹ́ẹ̀ni dájú. Lórí kí ni ọba mi bẹ́ẹ̀ lù? Gbòòkọ̀. Ọmọ mi ni mo pè é lẹ́kọ̀ọ́ yà mí. Bẹ́ẹ̀ni dájú. Bóòlù ṣe ọmọ. Yàgbé ọmọ sọ̀ máa wá bẹ́ẹ̀ fúnra mi. Ókè sá. I'll do the lesson. Everybody else is you. John okay, sir. Nothing more okay. You know what church will know? That you redeem this. Redeem no. Only for you and me. But that is what's the church you Somebody is one me. Yes, sir. But service is no bad. But God of course anyway, like what she mentioned on services. You know that? Because the last time we was church, the church is one. Okay. That down offering right. Time will change. I want to drop Campbell Church. But the last time we was church, I was shining like in show. So I was one very sir. Èmi náà wọ́n ní ká máa sọ́nà wọ́n máa ṣe owó nílé olúwa àwọn àlùdá wa ni. Ibi pé ẹlòmí àlọ́ òwe òun rí ẹgbẹ́ 1,000. Ilé wọn ló fẹ́ dá. Mo fẹ́ dá 20 naira máa gba 980. Kí ló dé? Ìmọ̀ ń dà wọ́n rí ẹ̀. Olúwa ò ní dá wọn bí. Olúwa ò ní dá wọn. Ọ̀pẹ ló ń tọ́jú wọn. Olúwa náà ti dì. Báwo olúwa ti dì? Báwo olúwa ti dì? 980 mo fẹ́ gbà. Lọ́dún ẹ̀sán. So mori lọ da laṣọ akọrin akọrin aṣọ akọrin tẹ́lẹ̀ àwọn bá wọn wà lẹ́gbẹ̀ ẹ̀ lẹ́yìn ayé fẹ́lẹ́ wọn wá aṣọ akọrin yìí. Láti máa sanwó mi o. Yánà ẹ̀sán ọ̀dà ló sanwó ẹ̀. You keep your mouth shut. Olúwàbẹ̀ ló ẹ̀ náà. Wọ́n aṣọ akọrin wọ́n tún go. Wọ́n fi láyé yọ̀bí tètè sùn ló wà bẹ̀rẹ̀. Dábìlà ọ̀dọ́ kí n fẹ́. Ó fọ́dọ̀ dábìlà ọ̀dọ́ ló dé. Sọ́sáìsì ẹ̀ báyìí. Wọ́n lè fún mi. Òwò fún ẹ. Pẹ̀lú olóògbé rẹ̀ wọ́n lè fún ẹ. Ìṣọ̀gbẹ́ májòkólógbò. Wọlé. Ẹ ṣẹ́gi ẹ̀. Ogo ìtàìtì ẹ̀ ṣá. Ẹ káwọ̀ sí àgbàlá wòlíì àgbà. Sáfíìsì kan lè ń bá lọ tẹ́lẹ̀. Sáfíìsì ó ti ká ẹ̀mọ́ mi tó wà yìí. Jọ tó yẹ ọlọ́run. Mo ti gbé ká ẹ̀mọ́ mi tó wà yìí. Kí tíìmì ni màá fi ṣe sáfíìsì yìí. Sáré gbé àwọn ìkìlọ̀ pàtàkì yìí. Àwọn kọ́kọ́ ní pé bí o láìkì àrùwò. Sọ ìjọba ẹgbẹ́ gbé ọmọ lọ́wọ́ tó lè máa gbé òwẹ́ àìmọ́mì òwẹ́. Ẹbí wọ́n ti lọ ẹ̀pẹ́sẹ̀ ọ̀gá yìí o. Dábì bí a kọ́ pa wọn. Mo mú kọ́ switch wọn náà. Bẹ́ẹ̀ náà wọ́n gba àwọn ọmọ ọmọdún. Lórí ti bọ́jà wọ àtọ́mọ àtijọ́ ẹ̀ máa lé yín dànù ni. Adara lé yín máa lé yín dànù. Adáṣọ ẹlẹ́ẹ̀kejì lè nínú ìjọ wa yìí ẹ̀mí ò lè gbé ẹni àwọn. Ta ló pariwo ẹ̀ máa lù ẹ̀. Tájú mi dání. Lórí ẹgbẹ́ sá lọ́rọ̀ wọn lẹ́nu bá gbé. Wà á kọ́kọ́ tí mo rí ẹ̀wọ̀n ti dò. Ẹlẹ́ẹ̀kejì lè jẹ́ àrẹ nínú ìjọ ni o. Nínú ìjọ ẹ̀mí ò lè gbé ẹni àwọn. Wọ́n gbọ́ pé kò ṣe kẹ́mi gbé ẹ. Go and drop your name with the ushers. Torí ti bá jọ káyí ní oríkìrí máa ní ẹ̀dá lóní.
kò tó sọ lọ́wọ́ àdúgbò rẹ̀ dẹ́n tó lọ lọ́wọ́ rẹ̀ sí mi bóyá o fẹ́ fi ṣẹ́kú dájì ó wá pariwo ìránṣẹ́ mi ìránṣẹ́ mi ìránṣẹ́ ní oúnjẹ tó orí ẹ̀ máa ń dú ẹ̀ wà ní dádì wa dádì wa dádì ìránṣẹ́ mi ló máa ń lò gẹ́gẹ́ sí àwọn oúnjẹ tó orí ẹ̀ ọlọ́run ìránṣẹ́ mi máa ń dú ẹ̀ kúrò náà mí o ṣe ọmọ náà wọ̀ nígbà yìí afẹ́fẹ́ sáfìsì wa pẹ̀lú àwọn orin tẹ́ẹ̀kì kan wọ́n ní ìjọba máa ń kọ tí wọ́n sọ pé ó lè kọrin máa lọ lé yí báyìí ó fẹ́ ẹ̀rọ mi lánàá kọrin ọ̀rẹ́ mi yàrá. Jésù Olúwa ó fẹ́ ẹ̀rọ mi sọ̀rọ̀ tó pé ó fẹ́ ẹ̀rọ mi ó sọ̀rọ̀ ọ̀rẹ́ mi yàrá. Jésù Olúwa mi wọ́n náà kọrin fún wa orin kan orin ọpẹ́ po orin ọpẹ́ po orin ọpẹ́ po. Àwọn ebéèrú mẹ́ta po nínú iná ìbéèrú po iná kò sì jó wọn po ó yá jó ní dájú. Lẹ́sọ̀ lọ́wọ́ àbí nǹkan mú àtàwọn ìjọba ni àwọn àmì wọ́wọ́wọ́ ọlọ́pàá mi wọ́wọ́wọ́ lọ́dún ìwọ̀n sọ́wọ́ wà lórí ìjà lórí ilé ọjọ́ máa wò ó fẹ́ máa kọ́ Jésù. Olè láìpẹ́ ìrọ̀lẹ́ náà wà lórí ọ̀pọ̀ ẹ̀rí ṣùgbọ́n ó ti ayé òní bí ẹ lọ. Dábì àwọn ọlọ́kọ̀ ẹ̀mí dúró bẹ́ẹ̀ sí lọ́wọ́ ẹ̀mí dúró bóyá wọ́n rò pé àmì dúró dé púpọ̀ Jésù. By the grace of God, oh yes, that scope of NPM is getting wider. That's it. Now we're going global. We can. By the grace of God, oh yes, the scope of NPM. By the grace of God, oh yes, the scope of NPM. By the grace of God, there's the by the grace of God, the scope. By the grace of God, the scope of NPM is getting wider. That we're going global, we can't afford to remain local. So in fact, English here, that's the next thing, Lord. And I want to know, he has done the, he has put it there. Baba Beji, Baba Beji, that's the next thing, Lord. Oh, English way, now what's our way, huh? But now, we're going to do the answer of English service. That's normally in the English church. When you hear anything that you like, what's the man saying here? I'm going to say the answer. Let's talk about action. action, Let's talk about action. action, Ẹyin ìdí ọjà kẹ́. Jọ sọ pé action. action, Sọ pé iṣu. iṣu, Sọ pé sísun. ṣíṣu, Wọ́n yà pé bọ̀. iṣu, ṣíṣu, Gbogbo ṣì náà yà. Jọ gbogbo ṣì tá a bá aṣọ tá a fi máa parí. Jọ láàmì lójoojọ́ láàmì àwọn jọ láyé ìlú ẹ o. Sọ pé accommodation. accommodation, Sọ pé shoprite. support, Orí ẹ̀ o ṣe o. Ẹ sọ pé action. Má sọ tiẹ̀. Ṣọ̀wọ́ wà mẹ́. Another action. Somebody called me from Toronto and asked her, who is Oliata? Now I want to answer that question. Look at me. I am the Holy. By the grace of God, people are not following me all the way from the United States of America. let somebody shout hallelujah. Hallelujah. Yeah, good on them. Well, I try to subsidy. Ẹ̀sán dájú àwọn òjò wọn bá ní káàkiri níyà. I don't know. Come on, you want them like it. I like it. A man called me
from China. I said it's not only I said yes, I'm the one. Hallelujah! Hallelujah. Yeah. And I said, I need to tell you something. Go ahead and say, go ahead, man. Hallelujah! Hallelujah. Yes, sir. The man, kill on the God. What's the body now? Tell him born again, man. Hello. Oh, baby, what's up? Jọ̀wọ́ má bínú. Ọmọ kan tó ṣẹlẹ̀ jáde ò sí ara so mo ń ṣiṣẹ́ ìrànṣẹ́ lọ máa gbé pẹ̀lú. Praise the Lord. Your Talobe. Talobe. During the service, moving forward. O tún aṣọ pé mi ò sí ara mo tún lo ogun mi lóògùn ṣe mi ò wá yóò gbó ṣe nà mi ò lóògùn onímọ̀ ló mínísà. Ok, there's no problem. Powers, the one of mínísà máa gbójú tẹ̀ níwájú àwọn èèyàn. Come on, pray. Ẹ̀mí mímọ́ níbo ni kí n ti bẹ̀rẹ̀? Bẹ̀rẹ̀ níwẹ̀. Dáàbò mo fẹ́ kó fún àǹfààní láti ọ̀fun láti wá sí. Dáàbò ọkọ̀ ìwàásù yìí ló ń tọ́. Sọ́fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ló ń tọ́. Sọ́fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ló ń tọ́. Dáàbò ẹ bá mi sí Titus 2:4. Ẹyin sà, ọkọ̀ ìwò sọ̀rọ̀ nípa. Ayé òbí ọ̀dọ́. Only you know, rich person, you go to look at that, or you go to the master that you got. And that's how you know what you do. You know what you do. If you are allowed, I am not with any of you. I don't know Hosanna. I don't know if you did the I know it was with him. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's exactly everything. Gua TV, click on it, you see a subscribe button, click on the subscribe button. That's so, and if you have a big show coming up, any event, you can call us.